ǹjẹ́ ẹ ti gbọ́ ẹni tí ó ní ọmọ Mohbad tí a mọ̀ sí Liam bí? èèmọ̀ rèé o, sí ẹ̀yin náà ti gbọ́ nípa iṣẹ́ tí ó lágbára tí Aishat Lawal fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri gbogbo ayélujára. Ǹjẹ́ ẹ ti gbọ́ ẹni tí ó ní ọmọ Mohbad tí a mọ̀ sí Liam bí? Níṣe ni ìjọba kóòtù májísírèètì èyí tí ó wà ní Ìkòròdú ti pa ní àṣẹ fún Wùmí, aya olóògbé olórin tàkasúfèé nì Ìléolúwa Alọ́ba tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Mohbad, wípé kí wọ́n kó lọ ṣe DNA test fún Liam Alọ́ba, ìyẹn ọmọ Mohbad. Adájọ́ àgbà ní Adéfisóyè Sọ́nùgà ti kóòtù Ìkòròdú ti pa láṣẹ fún Wùmí, aya Mohbad o, kí wọ́n kó lọ ṣe DNA test fún ọmọ náà látàrí ẹ̀sùn tí bàbá Mohbad tí orúkọ wọn ń jẹ́ Joseph Alọ́ba fi kan ìyàwó Mohbad. Adájọ́ ni wá ti ní kí wọ́n lọ ṣe àyẹ̀wò yìí níbi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ o, ìkan ní ilẹ̀ wa yìí Nàìjíríà ní ilé ìwòsàn tí ìjọba bá jàn lóǹtẹ̀ àti ọ̀kan ní òkè òkun, tí adájọ́ sì wí pé dandan ni ìdílé méjèèjì kí wọ́n kó yan aṣojú tí yóò ṣojú ìdílé níbi tí wọ́n yóò ti ṣe DNA test náà nínú ẹ̀sùn tí bàbá Mohbad ọ̀gbẹ́ni Joseph Alọ́ba fi kan Wùmí ni wípé kò sí àrídájú wípé ọmọ òun Ìléolúwa Alọ́ba tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Mohbad ni ó ní ọmọ ọwọ́ Wùmí, tí ó sì wu bàbá Mohbad láti ní àrídájú bóyá tòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ní ọmọ, kí òun lè mọ ìgbésẹ̀ tí ó yẹ kóun gbé lórí ọmọ náà àti láti lè ṣe ìtọ́jú ọmọ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ, kí òun sì lè dúró gẹ́gẹ́ bí bàbá fún ọmọ náà àti láti gbé bùkátà rẹ̀ o. Báyìí ni bàbá Mohbad ìyẹn Joseph Alọ́ba kọ sínú ọ̀rọ̀ náà wípé kí wọ́n kó lọ gba irun orí Mohbad ní ọsibítù tí òkú rẹ̀ wà, tí orúkọ ọsibítù náà sì ń jẹ́ Military Hospital ní Yaba ní ìlú Èkó. Nígbà tí agbẹjọ́rò bàbá Mohbad sì ka gbogbo ẹ̀sùn yìí tán ní kóòtù, níṣe ni kò sí àríyànjiyàn láti ọ̀dọ̀ Wùmí tàbí agbẹjọ́rò rẹ̀, tí adájọ́ náà sì pa á láṣẹ wípé kí wọ́n kó lọ ṣe DNA test náà. Báyìí ni adájọ́ sì tún sún ìgbẹ́jọ́ di oṣù kọkànlá ọjọ́ kọkànlá ọdún yìí tí a wà nínú rẹ̀ yìí, látún ti mọ ìgbésẹ̀ tí ó kàn. èèmọ̀ rèé o, sí ẹ̀yin náà ti gbọ́ nípa iṣẹ́ tí ó lágbára tí Aishat Lawal fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri gbogbo ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn òṣèré ilẹ̀ wa ni kò fi bẹ́ẹ̀ mọ̀ wípé kì í ṣe wípé nǹkan fi bẹ́ẹ̀ rọrùn fún àwọn òṣèré ilẹ̀ wa náà o, ọgbọ́n ni oníkálùkù wọn náà ń dá sí i, ṣùgbọ́n wọn kò mọ̀ o, ìgbà tí wọ́n bá rí i tí a ti múra dáadáa, tí a wà sórí, tí a wà sọ́rùn, tí a wọ̀ sí nǹkan tótótó, wọn kò ní mọ̀ wípé ọgbọ́n ni gbogbo wa ń dá sí o. Kì í sì ṣe wípé a kó owó kan rẹpẹtẹ pamọ́ sí ibì kan o. Ìkan nínú àwọn òṣèré ilẹ̀ wa, èyí ni Aishat Lawal, tí ó tún ti mú iṣẹ́ kátàkárà mọ́ iṣẹ́ òṣèré tí ó ń ṣe àti kí adarí ètò ni ó bọ́ síta lórí ayélujára báyìí o, tí ó sì sọ àwọn ọ̀rọ̀ kan fún àwọn alátìlẹyìn wọn. Ló bá wípé ẹ̀yin olólùfẹ́ wa, ẹ yé máa dà wá láàmú o, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ojoojúmọ́ ọjọ́ ayé yín báyìí tọrọ lọ́wọ́ wa, kí ló dé? Ní Aishat pariwo wípé kìí ṣe wípé nǹkan rọrùn fún òun náà, ọgbọ́n ni òun máa ń dá sí i. Ẹ má sọ èmi náà di kólóbó, ẹ yé tọrọ nǹkan lọ́wọ́ mi mọ́. Gbogbo ìgbàkúgbà tí mo bá ti gbé àwòrán sí orí ayélujára báyìí, ẹ wò bílíìn lọ́tùn lósì ni o, ilé ọjọ́ yẹn ó fi ṣú báyìí ni bílíìn ó máa wọlé wá fún mi. Kódà ẹ̀rù ti fẹ́ máa bà mí báyìí láti gbé àwòrán mi sí orí ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wípé Aishat Lawal ṣàánú mi, ǹtí jẹun láti ìjẹta. Ẹ gbọ́, ìwọ tí o ti jẹun láti ìjẹta, ibo ni o ti rówó ra dátà tí o sì fi tẹ àtẹ̀jíṣẹ́ mẹ́sẹ̀jì ránṣẹ́ sí mi ní orí ayélujára? Ṣé ẹ rí àwọn ènìyàn tí ẹ̀ ń rí ní online yẹn, wọ́n lè tọrọ ojú lọ́wọ́ èèyàn, kí ló dé? Ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán tí ẹ sì rí tí mo máa ń gbé sí orí ayélujára yẹn, ìgbà míì ń bẹ tó jẹ́ wípé iṣẹ́ ni mo bá lọ o, kìí ṣe nǹkan míì, tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín kò sì mọ̀ wípé èèyàn ni àwa náà, àwa gangan fúnra lára wa ní bùkátà, bẹ́ẹ̀ ni à ń la ohun tó ní agbára kọjá. Ìdí nìyí tí mi ò kí ń fẹ́ gbé àwòrán oníbàárà mi sí orí ayélujára mi. Àwọn tí mò ń bá ṣiṣẹ́ adarí ètò, torí tí mo bá gbé wọn sí orí ayélujára, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi ni wọ́n máa ń sọ wípé wọ́n á wá bíìlì àwọn láti ọ̀dọ̀ mi látàrí àwòrán wọn tí òun gbé sí orí ayélujára o. Kí ló dé o? Aishat Lawal bá ń gbàdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé gbogbo ẹ̀yin tí ẹ̀mí bá bí Allah ń bẹ nínú yín, mo gbàdúrà kí Ọlọ́run kí ó lè jáde tèfètèfè ní kíákíá o. Ẹ yé tọrọ lórí ayélujára o, ẹ ṣàánú àwa òṣèré o, èèyàn làwa náà o.